lórí ọ̀rọ̀ kábíyèsí ọba olúwo tilẹ̀ wò ọba abdulrasheed adéwálé àkànbí olúwo tilẹ̀ wò àti ìtànsírẹ́ni tó wáyé láàrin olúwo tilẹ̀ wò àti ọba ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. Oríṣiríṣi àwọn ọba aládé nílẹ̀ yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ ọ̀ṣun ó ní wọ́n ti ń fi ìwòye àti èrò tí wọ́n hàn lórí ìwà ìṣesí ọ̀rọ̀ kábíyèsí ọba olúwo tilẹ̀ wò gẹ́gẹ́ bí ipò tí ó sọ pé òun wà gẹ́gẹ́ bí ọba olúwo tilẹ̀ wò. Kí ni àwọn ọba aládé méjì tí mo fẹ́ mú wáyé kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́tọ̀ọ̀tọ̀? Ọba kábíyèsí olówú kúta ti ìlú kúta àkámà bàbá náà sọ ìhà títí wọn ìhà tí òye tí wọn lórí àwọn ìwà ìṣesí àti ọ̀rọ̀ ọba olúwo ti ìlú Ìwó ọba adéwálé abdulrasheed adéwálé àkànbí olúwo tilẹ̀ wò. Bákan náà ọ̀kan lára àwọn ọba aládé nílé Ifẹ̀ àwọn náà fi ọ̀rọ̀ àti òye tí wọ́n hàn lórí ìwà àti ìṣesí ọba abdulrasheed adéwálé àkànbí olúwo tilẹ̀ wò. Kí ni wọ́n sọ kí ni wọ́n wí ẹ jẹ́ ká jọ gbọ́. Àwa kọ́ ni a ṣe interview yẹn o, àwọn akẹgbẹ́ wa táwọn náà jẹ́ oníṣẹ́ ìwádìí àwọn ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọba aládé tí mo fẹ́ mú fọ́nrán wá fún yín yìí kì í ṣàwàlà ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ ó yẹ kẹ́ ẹ gbọ́ ìdí rèé tí a fi fẹ́ mú wá fún yín lórí ìkànnì wa kẹ́yìn náà gbọ́ kẹ́ ẹ lè mọ bó ṣe ń sọ àti bó ṣe ń ṣẹlẹ̀. Ìdí rèé tá a fi ń gbóríyìn pé gbogbo ọlá àti ẹ̀tọ́ tó yẹ fún àwọn tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ yẹn a kí wọn torí pé kì í ṣàwàlà ni. Ẹ wá jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́ ohun tí àwọn ọba aládé yìí ohun tí wọ́n sọ nípa ọba olúwo tilẹ̀ wò. ẹlẹ́bíà àní ẹ béèrè wò káwọn tó nílẹ̀ ó béèrè wò níbi tó jọba lé lórí ó ti lọ́wọ́ kan jàmbá lọ. àfàkókò ìrọ̀ aláìlúwà ọ̀ọ́nì rìṣà olórí aládé gbogbo pé kó foríjì olúwo ọmọ rẹ̀ lolúwo jẹ́. igi imú jìnnà sórí ọ̀run jìnnà sílẹ̀. olúwo ò mọ Ọọ̀ni Adéyẹyè ló mọ̀ kò mọ Ọọ̀ni Adéyẹyè ló mọ̀ torí tó bá mọ Ọọ̀ni yóò mọ̀ pé idà Ọọ̀ni mú yanranyanran. àsìkò ọ̀rọ̀ yẹn ò tí ì tó. ó bá ní oorun Adéyẹyè lọ́wọ́ ṣé Ọọ̀ni ló ràn lọ́wọ́ ni Adéyẹyè ló ràn lọ́wọ́. ìjọ tádéyẹyè ti dọ̀ Ọọ̀ni ṣéjọ́ tí màálù bá bímọ ẹlẹ́tàn ṣéjọ́ náà kò ti ju gbogbo ọmọ ewúrẹ́ lọ. ìjọ táyé déyẹyè ti jọ Ọọ̀ni ló ti lè gbèrú olúwo mú ìgbà ó lè gbé mi ní ìṣẹ́jú kan. àgbà tí òbínú lọmọ ẹ̀ pọ̀ Ọọ̀ni tó jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ alága fún gbogbo ọba lórílẹ̀‐èdè Nàìjíríà tóun àti Sultan jọ ń jókòó. Ọọ̀ni ló ran olúwo lọ́wọ́ níjọ́ tí wọ́n fẹ́ yọ olúwo tó yẹ kán yọ olúwo nígbà tó olúwo gba àgbòwò létí mo wà nínú council meeting jọ́nà lọ. gbogbo àwọn àgbà ọba apolè dákọ lágbájá tàbẹ̀lú tí wọ́n mú fún motion pé ó yá kan yọ kan suspend yẹn kó permanently definitely Ọọ̀ni ló ní kán jọ kí wọ́n fojú àdúgbò ṣe tí wọ́n mọ̀ pé aláìmoore. nílẹ̀ kóòtù òjìrè mi rò pé ọ̀rọ̀ ládéládé wọ́ tó bí eléyìí ọ̀rọ̀ ládéládé ò wọ́ tó bí eléyìí
nígbà tí wọ́n ti rí ọba tó ti ń jáde fún ọfẹ́ yọ ṣe ti mọ̀ pé onígẹ̀ẹ́sì ó sọ pé it's a sign of self-defeat. So tó bá ti mọ̀ pé Ọọ̀ni lágbára láti yọ ẹ̀yìn tó wá ní awuyewuye àti máa lọ gbòòrò láti máa lọ gbòòrò lọ sọ́tà. Adéyẹyè ló mọ̀ kò mọ̀ Ọọ̀ni torí tó bá mọ̀ Ọọ̀ni kò ní máa sọ ọgbọ́n tí ń sọ. Ọọ̀ni jọba ó gbé yìí Ọọ̀ni ò tàpá sórí wọn tàpá sáṣà. Gbogbo ń tọ́ ní bá fẹ́ káwọn òbílẹ̀ ṣe àwọn òbílẹ̀ ó ṣe ní wàrà sísà kọ́ọ̀ni fi èdè mú kọ́ọ̀ni fi èdè gbogbo ara bàbá wa ni Ọọ̀ni jẹ́ ogun tó bá jẹ létùtù tí ọ̀rọ̀ Olúwo fi gún kọ́ọ̀ni ó bá ṣe ní tó bá jẹ létùtù tí ẹbọ Olúwo fi fín kọ́ọ̀ni ó foríjì kó o bí bàbá nta lè wínú nísìn ṣùgbọ́n. So Olúwo òun ṣe nìkan tó yẹ kẹ́ ẹ máa gbé bàbàrà tẹ́ bá gbọ́ nǹkan kan tó sọ sórí afẹ́fẹ́ just count him as a non-entity. It's not the type of person tí yẹn kẹ́ lè máa listen sọ tẹ́ ẹ bá ti tẹ fóònù yín tẹ́ ẹ rí lórí social media ẹ wé èfò ẹ ẹ̀rọ àtẹ̀sókè kẹjẹ́ kí òun yẹn kò sínú ẹni tí a gbọ́dọ̀ listen sọ̀rọ̀ ẹnu ẹ̀ nípa ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ènìyàn nílẹ̀ Yorùbá a mọ̀ pé Olúwo ò sí lára ọba ilẹ̀ Yorùbá is there for figurehead. Ṣe rí ọ̀rọ̀ Olúwo ó gbà wá ẹnu wa gbà láti sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá wa Ọọ̀ni láyéláyé bàbá ò jẹ́ sọ̀rọ̀ torí òrìṣà tó bí ọmọ tó gbọ́n òun náà ló bọ́mọ tó gọ̀. Olúwo a lè fi gbogbo ẹnu sọ kò ń sọba ilẹ̀ Yorùbá gbogbo ohun tí Olúwo ń sọ òun kọ́ ló ń sọ wọ́n fẹ́ fi dá ìjà ẹ̀sìn kalẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni Ọọ̀ni ò sínú ẹni tí Olúwo máa fi ta yín torí Ọọ̀ni sọ èmi náà gbọ́ pé tó ń sọ pé òun lòun fọ Ọọ̀ni jẹ òun ló ń ran Ọọ̀ni lọ́wọ́ èmi ti wà lórí àpèrè nígbà tó Olúwo fẹ́ jẹ tí bàbá wa Ọọ̀ni tó gbé odidi mọ́tò tí Olúwo fi jọba bàbá Ọọ̀ni ló gbé fún ìgbà tá a tún gbé mọ́tò fún ló tún sunkún pé owó pọ̀ lọ́wọ́ òun a ní àwọn evidences yẹn lọ́wọ́ kò ń sọ̀rọ̀ ẹnu o 2.5 àkọ́kọ́ tó kọ́kọ́ gbà mo sì ní dọ́kúmẹ̀ntì ẹ̀ lọ́wọ́ nígbà tó tún máa tọ́sẹ̀ kejì 2.5 another one tó tún gbà mo sì ní evidence láti proof fún gbogbo ayé lọ́wọ́ ṣùgbọ́n Olúwo tẹ́ bá ti réyàn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ ń fún lágbára sí ni bọ̀ tẹ́ ẹ̀ bá ti dá lóhùn ibi tó sọ sí ibẹ̀ ló máa kú sí. Olúwo ò ń ṣe ẹnìkan tí yàn lè máa bá ọba tẹ́ bá dẹ̀ ti rí tó bá ti ń mùmùkúmù tó ń fa igbó tó ń lá gbogbo oríṣiríṣi tí wọ́n ń lá yẹn he have no any recognition to give him he have no any respect so we should just be looking at him because Ọọ̀ni òun ṣẹni tí èèyàn máa fi ta yín Aníyìkáyé là ń pè lọ́ọ̀ni Aníyìkáyé ọba tó ń fọba jẹ gbogbo adé tó Olúwo dé ńbo ló ti gbà lọ obìnrin kan ṣoṣo tó jẹ Lúwo ńbo ló ti jẹ is it not in Ifẹ̀ here so what are we talking about tó Olúwo bá wá ń fìfẹ́ ta yín lénìí ó dàbí ọmọ tó rí bàbá ẹ̀ tí bàbá ẹ̀ sùn tó yẹ pé bàbá tó bí lọ́mọ kíní bàbá ẹ̀ wá yọ sẹ́yìn ó wá lọ́bẹ̀ ó lọ ń tampin ibi tó gbà wá ló fẹ́ gbà lọ first amúgbó ni ẹ ṣe. ẹ jẹ́ ká wo ìyà tí bàbá wa kọ sí ìgbélárugẹ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. wẹ́ ó dà pé ẹ fẹ́ tọ́ sóbì àlẹ́pọ̀n nìyẹn because káàkiri gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ń praise bàbá. I just came back from America last week about 5-6 days okay you saw it ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá Ọọ̀ni rán èmi Àràbà Ọwọ́ Erédùmí àti Sàlù Ẹdún Àbọ̀n tí mo lead group yẹn lọ ara àṣàlẹ̀ Yorùbá ni bàbá ní ká lọ gbéga nílùú òyìnbó ìlú yẹn a máa ń pè ìlú yẹn ní ìlú Ọ̀yọ́ Túnjí Oòduà bẹ́ẹ̀ ni
that's in South America. You know, we went there, ọba wọn papòdà ní last year July. Láti jẹ ọba míì, ó láwọn ohun àṣà tá a gbọ́dọ̀ ṣe nínú ìlú yẹn. Gbogbo àwọn òyìnbó yẹn ló dẹ̀ yí wa kó tán cooperate pẹ̀lú wa. You know, tẹ́ bá débẹ̀, ẹ rí gbogbo kíní Ọọ̀ni, ẹ rí Awólọ́wọ̀, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. So bàbá wa jẹ́ ẹnìkan tó gbé àṣà, torí bàbá wa Ọọ̀ni kò ń ṣe pó ṣẹ̀ṣẹ̀ wáyé, ó ti ń wáyé tipẹ́, àgbàlagbà ni wọ́n. But ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé ọmọdé ló jọ Ọọ̀ni, ọmọdé ló jọ Ọọ̀ni, àgbà gidi ni. So when you talk of tradition and culture, bàbá gbé lárugẹ. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí ẹ ti rí yẹn. Kí ni èrò àti òye tiyín lórí ìwà kábíyèsí, ọ̀rọ̀ kábíyèsí, ìṣesí kábíyèsí ọba Olúwo tilẹ̀ Ìwó àti ìhà tí àwọn ọba aládé méjèèjì tí mo mú fọ́nrán wá fún yín yìí tí wọ́n kọ sí ìṣesí ọba Olúwo tilẹ̀ Ìwó yìí? Ẹ fi èrò àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé.